إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أدعوكم فون الله وبعد أشهد الصلاة فان محمد صلى الله عليه وسلم أتي عليه أتي صحابه abẹ́lọ́n ìjókòó àti ti ìrọ̀lẹ́ ìkọlọ̀ mọ́sá àdáni ìjọsìn fún wa. Insha Allah ta'ala a máa tẹ̀síwájú níbi tí a dé ẹ̀pàfáàní a máa tẹ̀síwájú níbi tí a dé nínú الشمائل المحمدية ti الإمام الترمذي عليه رحمة الله, níbi tí a ti fi ṣe àlàyé ما جاء في صفة إدام رسول الله صلى الله عليه وآله وسلم. أما تسواج أبي الله وبا سبحانه وتعالى كما شافواني أدوي أتي أصوي أتي أدوي كباني جوسفوا. نعم إبتي أدي أني حديث جابر رضي الله تعالى عنه. عن جابر بن عبد الله رضي الله عنه قال: أتانا النبي صلى الله عليه وسلم في منزلنا فذبحنا له شاة فقال كأنهم علموا أننا نحب اللحم. وفي الحديث قصة. جابر بن عبد الله رضي الله عنه قل أتانا النبي صلى الله عليه وسلم في منزلنا قل النبي واسلي فذبحنا له شاة أوقع إرنكفوا النبي فقال النبي صلى الله عليه وسلم وسقي كأنهم علموا أننا نحب اللحم وجبين وما يفتي أنيسي الإمام الترمذي wọ́n ní wà fil hadithi qissa, wọ́n ní hadithi ó ní ìtàn tó fà. ìtàn yẹn a rí àkọọ́lẹ̀ rẹ̀ nínú musnad imam ahmad àti nínú sahih lọ́dọ̀ ibn hibban ó wá min hadithi jabir radiyallahu anhu ó ní ataitu nabiyya sallallahu alaihi wasallam asta'inuhu fi daynin kana ala abi. jabir radiyallahu anhu ó ní mo wá bá ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tó ń wá ìkúnlọ́wọ́ ànábì lórí gbèsè tí bàbá mi jẹ. faqal ànábì wá sọ pé atikum máa wá sílé yín. faqultu lil mar'ati inna rasulallahi sallallahu alaihi wasallam yatina. ó lóun wá sọ fún obìnrin òun wípé ànábì ń bọ̀ lọ́dọ̀ wa. fa iyyaki an tukallimihi aw tudhihi. Ìwọ obìnrin mi ẹ ṣọ́ra, má bá ànábì, má sọ̀rọ̀, má dá ọ̀rọ̀ lẹ̀ pẹ̀lú ànábì, má dẹ̀ ṣe nǹkan kan tí ò ní jẹ́ ìrọ̀rùn fún ànábì. jẹ́ kó wá ká ṣe ànábì lálejò láì ṣe pé ó dẹ́jọ́ kanlẹ̀ àbúdọ́rọ̀ kanlẹ̀. qal Jabir radiyallahu anhu ní fa'ata sallallahu alaihi wasallam ní ànábì sallallahu alaihi wasallam wá fadhabahtu lahu dajinan kana lana. ó ní ẹran kan táwọn ń sìn lé àwọn apá fún ànábì sallallahu alaihi wasallam. qal ànábì wa sọ ya Jabir ila Jabir ka'annaka
alimta hubbana al-lahma bí kò tiẹ̀ mọ̀ pé a nífẹ̀ẹ́ ẹran. Eléyìí Al-Imam Tirmidhi mú wá ní báàbù yìí láti ṣe àlàyé fún apẹ́ anábì sallallahu alaihi wasallam anábì jẹran nílé Jabir bin Abdullah radiyallahu anhu. Ẹ jẹ́ kí n parí hadith ní falamma kharaja qalat lahu al-mar'a. Ìgbà tí anábì sallallahu alaihi wasallam wá bọ́ síta, ìyàwó Jabir radiyallahu anhu wá sọ pé ya Rasulallah salli alayya wa ala zawji. Ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba ṣe àdúrà fún èmi àtọkọ mi. Qala fa fa'al. Ó ní anábì sallallahu alaihi wasallam wá ṣe bẹ́ẹ̀. Fa qala laha alam aqul laki. Wọ́n ní Jabir wá ń sọ fún ìyàwó rẹ̀ pé ṣé mo sọ fún ẹ pé tánàbì bá ti wá má da ẹjọ́ lẹ̀ pẹ̀lú anábì sallallahu alaihi wasallam, má jẹ́ kí anábì sallallahu alaihi wasallam má jẹ́ kó rojọ́. Wọ́n ní fa qalat. Wọ́n ní arábìnrin wá sọ pé Rasulullahi sallallahu alaihi wasallam kana yadkhulu bayti wa yakhruj wa la yusalli alayna. Anábì ó wọnú ilé wa yóò sì wá lọ bẹ́ẹ̀ láìsí pé yóò ṣe àdúrà fún wa sallallahu alaihi wasallam wa radiyallahu anhuma. Ní tàbí tí ń ṣàlàyé fún wa ní pé anábì sallallahu alaihi wasallam akala al-lahm. Anábì jẹ ẹran. Bákan náà ń ṣàlàyé fún wa hubbu nabiyyi sallallahu alaihi wasallam al-lahm. Bá nàbí ṣe jẹ́ni tó nífẹ̀ẹ́ ẹran tó. Nínú àlàyé tó ti lọ, ó ní pé anábì sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ nǹkan tó dáa, gbogbo nǹkan tayyibat anábì nífẹ̀ẹ́ rẹ̀, gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan halal tó dẹ̀ jẹ́ nǹkan tó yá yìí tá a bá fi sẹ́nu anábì máa nífẹ̀ẹ́ rẹ̀. Nínú rẹ̀ náà ni al-lahm. Ṣùgbọ́n ìfẹ́ tí anábì sallallahu alaihi wasallam tó ní sáwọn nǹkan yìí duna an yatakallafa dhalik. Anábì kì í máa wá sọ pé dandan tí ò bá ti sí kò síṣẹ́ mi. Ṣe pẹ̀lú mi ìfẹ́ tó ní sí àwọn nǹkan tó jẹ́ tayyibat, ìfẹ́ takalluf ni. Anábì sallallahu alaihi wasallam ma kana yatakallaf. Anábì kì í máa sọ pé dandan bákan ló ń jẹ òun ṣe gbọdọ̀ rí, àbí dandan irú nǹkan kan ló ń gbọdọ̀ jẹ. Náà tó bá rí n tó da tó dùn yóò jẹ. Tó bá rí nǹkan míì tó jẹ́ halal náà, kódà kó jẹ́ pé nínú oúnjẹ àwọn tá a máa ń rò pé wọ́n jẹ́ àwọn tí wọ́n pàtàkì ní, anábì sallallahu alaihi wasallam anábì ó jẹ́. Tàbá wọn náà àdìsí àti kalọ́, anábì sallallahu alaihi wasallam anábì ní gbogbo àwọn tán bá ní dàbínù ńlé tàbá àwọn tán bá ní búrẹ́dì ńlé tí wọ́n fún mi ọbẹ̀ jẹ, anábì ní ma afqara ahlu bayt. Irú àwọn tí wọ́n jẹ́ ará ilé bẹ́ẹ̀ anábì ní wọ́n lè ṣe olùsọ̀rọ̀. Ó tún wá sí anábì sallallahu alaihi wasallam anábì máa ń gba tító pẹ̀lú níwọ̀n àbá nínú jíjẹ àti mímu. Bákan náà àdìsí àrí fadilatun li Jabir. Àrí pé Jabir ẹni pàtàkì ní lọ́nà wo. Nítorí anábì sallallahu alaihi wasallam zarahu fi baytihi wa da'a lahu wa li ahli baytihi. Anábì sallallahu alaihi wasallam bẹ Jabir wò. Anábì lè ṣàdúrà fún àti òun àti àwọn ará ilé ẹ̀. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé anábì sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ pé ó lẹ̀ pẹ̀lú àwọn sàábé ni. Ọlọ́ni fabima rahmatin min Allahi linta lahu. Olúwa ní anábì sallallahu alaihi wasallam nínú òkè tó ń fi anábì ṣe fún àwọn sàábé, wọn ni pé anábì jẹ́ tó lẹ̀, anábì jẹ́ tó jẹ́ pé ó dùn súnmọ́. Àwọn sàábé anábì wa sallallahu alaihi wasallam anábì lẹ̀ fún wọn. Nínú lílẹ̀ yẹn, òun náà ní bí anábì ṣe máa ń gbọ́ bùkátà wọn. Tẹ́bá wo tó bí hadith Jabir radiyallahu ta'ala anhu, ó ní gbèsè wà lọ́rùn bàbá òun tó jáde láyé. Òun wá lọ bá anábì wa sallallahu alaihi wasallam pé wà anábì, bàbá mi jẹ gbèsè, ìrànlọ́wọ́ wo ló fẹ́ ṣe fún wa? Gbogbo àwa tí a bá jẹ́ ọlọ́lọ́mọ kí ó àtàwọn tí wọ́n jẹ́ àfáà náà kákẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ẹ̀kọ́ wo lákọ̀ọ́ ń bẹ̀? Ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ òun náà ni qada'u hawaijil muslimin. Kéèyàn máa rẹ́dì láti gbọ́ bùkátà àwọn mùsùlùmí bọ́lọ̀mbà ṣe fún yẹn ní agbára ma. Ẹgbọ́lọ̀mbà subhanahu wa ta'ala, bọ́lọ̀mbà sọ pé wal mu'minuna wal mu'minat ba'duhum awliya'u ba'd. Olúwa ní àwọn mùmínì lọ́kùnrin àti lóbìnrin, àwa náà ni olùjọjọ, olùjọ̀wọ́
àwa náà ni olùbádámọ̀ràn ara wa, àwa lájọ máa lò fẹ́, àwa náà ni àjọ máa ṣèkún lọ́wọ́, lájọ máa ṣe àánú ara wa. Ẹni tó bá jẹ́ olórí láàrin àwùjọ ó gbọdọ̀ jẹ́ ẹni tó gbọdọ̀ ní ìgbáradì fún àti máa ṣe ìbò àṣírí fáwọn èèyàn. Bóun ò bá ní, ó lè máa lo àǹfààní tí Ọlọ́run bá fún òun gẹ́gẹ́ bí aṣíwájú láti máa ṣe ìdarí àwọn èèyàn sí ibi dáadáa káwọn tí wọ́n ní ká lè ṣàǹfààní. So eléyìí nínú ẹ̀kọ́ tó yẹ ká mú òun ni Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní mathalul mu'minin fi tawadihim wa ta'atufihim wa tarahumihim kamathali al-jasadil wahid. Ànábì ní àfijọ́ àwa mùmíní níbi bó ṣe ká láàánú ara wa, níbi bó ṣe kí ó jẹ́ pé ká ní ìkẹ́ ara wa lọ́kàn, àti bó ṣe yẹ kí ó jẹ́ pé ká kóra wa mára. Ànábì ní ó dàbí ara tó jẹ́ pé tí oríkèé ara kan tí ó bá ń jẹ̀rora tada'a lahu sa'iru al-jasad bis-sahari. Ànábì ní gbogbo oríkèéríkèé ara iná ẹ̀ ni ò ní sùn ni ò ní wo. Àìlèsùn àìlèwo mùsùlùmí ó yẹ kí ó jẹ aṣáájú ẹ̀sìn, ó yẹ kó jẹ wọ́n lógún. Lọ́lọ́ba subhanahu wa ta'ala fi júwe Ànábì sallallahu alaihi wasallam ipe bil mu'minin ra'ufur rahim. Ọlọ́ba ní ẹni tó jẹ́ aláàánú oníkẹ́ àwọn mùsùlùmí ni. Ànábì kì í ṣe spiritual leader nìkan pé dákun ní tó bẹ láàrin wa ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì ni ọ̀rọ̀ ayé wọn náà tí wọ́n bá tún ń fẹ́ kún lọ́wọ́ wọn tún máa bá Ànábì bẹ̀ sallallahu alaihi wasallam. Ní Jábìr sọ pé òun wá bá Ànábì sallallahu alaihi wasallam, ataytu an-nabiyya sallallahu alaihi wasallam asta'inu fi daynin kana ala abi. Mo wá bá Ànábì lẹ́ni tí ń wá ìkúnlọ́wọ́ rẹ̀ lórí gbèsè tí bàbá mi fi ilẹ̀. Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé ẹ má wọrí àti ìkùn mọ́ bọ́ àbáyìn sallallahu alaihi wa alihi wa sallam. Irú ẹ̀kọ́ yáyì bẹ́ẹ̀, ẹ̀kọ́ yáyì tá bùkátà ní àwùjọ wa òun ni. Gẹ́bí tí Ànábì sọ, Allahu ta'ala fi awni al-abd ma kana al-abdu fi awni akhihi. Ọlọ́run ọba yóò máa kún ẹrú lọ́wọ́ tó náà bá ti ń kún àwọn ọmọ àyà rẹ̀ tó bá ti ń kún wọn lọ́wọ́. So eléyìí nínú nǹkan tá bùkátà láàrin ara wa, nínú ojúṣe tí a jẹ ara wa òní. Arínú àdísì pé Ànábì wa sallallahu alaihi wasallam báwọn aṣáábé sí máa ń bùkátà rẹ̀ fún ẹ̀sìn wọn, bẹ́ẹ̀ náà máa ń bùkátà ìkúnlọ́wọ́ rẹ̀ fún sẹ̀mí ayé wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa la yukallifu Allahu nafsan illa ma ataha. Bọ́lọ̀ ń bá ṣe fún olórí ni, ṣùgbọ́n olórí gbọ́dọ̀ wà ń bẹ̀ fún àwọn èèyàn. Ẹgbẹ́ wáyà ní wà nípa Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ni man taraka malan, ẹni tó bá fi dúkìá lẹ̀, Ànábì ni fali warasatihi. Àwọn tí ó jogún rẹ̀ káwọn mú dúkìá yẹn, àwọn nìkan pín dúkìá, torí pé inna Allaha qad a'ta kulla dhi haqqin haqqahu. Ọlọ́run ti fún oníkálukú lẹ́tọ̀ọ́. Náà Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ni man taraka daynan, níbi tẹ́sí dé yìí, ẹni tó bá ń fi gbèsè lẹ̀, Ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọ̀ máa dó lẹ́ni tí ó máa san gbèsè yẹn. Gẹ́gùn ẹ sọ, ó lè má jọ lórí gẹ́gẹ́ ní ó san, ṣùgbọ́n àwùjọ Islam tó yááyì, a gbọ́dọ̀ máa rí àǹfààní bá ṣe máa gbọ́ bùkátà àwọn tí ò ní látara àwọn tí wọ́n ní. Eléyìí ni àwùjọ yìí tó yááyì, pé àwọn tí ò bá ní tí bùkátà sì yọ, ẹni tó jẹ́ olórí ẹ̀sìn tó jẹ́ olórí ìlú ó gbọ́dọ̀ lè gbọ́ bùkátà àwọn ìmọ̀ lápò ara rẹ̀ kó fi gbalada, àbí kò ń jẹ́ hamzatul wasli láàrin àwọn tó ní àtàwọn tó fẹ́ gbọ́ bùkátà. Eléyìí nínú iṣẹ́ ẹ̀sìn, nínú sẹ́yà yìí tó yẹ kí a ṣe ní àwùjọ wa ni. Allahu fi awni al-abdi ma kana al-abdu fi awni akhihi. Nínú àdísì Ànábì sallallahu alaihi wasallam, Ànábì jẹ́ pé Jábìr bin Abdullah láti lọ bá gbọ́ bùkátà rẹ̀. So bákan náà nínú ẹ̀kọ́ ta kọ́nà àdísì òní annahu yanbaghi an yuqaddama lidhayfi ma yuhibbuhu. Àtúkọ̀ ẹ̀kọ́ yáyì pé àlejò
in tó bá dáa la fi máa ń ṣàlejò in tó bá dáa la fi máa ń ṣàlejò láì ṣe takalluf láì ṣe pé a máa ṣe ra wa ní wàhálà káfíń tó dáa ṣàlejò wallahi nínú òṣìṣẹ́ yáyé bal nínú èyí tá à ń pè ní alhanifiyya ẹ̀sìn Ànábì wa Ibrahim nínú rẹ̀ ní gbogbo alárántí ọ̀rọ̀ Ọlọ́run bá tó wà ní al-Qur'an nígbà tí àwọn àlejò tá Ànábì wa Ibrahim tí ẹ̀ al-ataka hadithu dayfi Ibrahima al-mukramin olúwa ni wà Ànábì sallallahu alaihi wasallam ṣe bó ti dé wá bọ́ ibà ti ṣàlàyé fún nípa àwọn àlejò Ànábì wa Ibrahim àwọn àlejò alápọ̀nlé ni idh dakhalu alayhi faqalu salama ìgbà tán wọlé tán sálámà sí Ànábì wa Ibrahim dá sálámà ló ó dá sálámà padà kí lọ́nà bá sọ fún faragha ila alihi so ní kíákíá tán jòkó l'Ànábì wa Ibrahim lọ tó lọ pèsè tí wọ́n jẹ fún wa tí ò tiẹ̀ mọ̀ wípé wọ́n yé ṣàlejò tí ó jẹ tó gbé síwájú wọn tó sọ pé alátàkóló ẹ máa jẹun lọ kí ló fà tẹ́ ẹ jẹun Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni man kana yu'min billahi wal yawmil akhir falyukrim dayfa ẹni tó bá nígbàgbọ́ òdodo nínú Ọlọ́run àtọjọ́ al-qiyamah yàní ẹni tó bá mọ̀ pé kò sí ní ta máa ń ṣe tí máa ń gbé àtòrẹ́ àti ka ìkan ògbé ń bẹ̀ Ànábì lẹ́ni tẹ́lẹ̀ ìbáyé falyukrim dayfa kó máa ṣàpọ́nlé àlejò inú sí ṣàpọ́nlé àlejò ó ní ká máa kọ̀ dámọ̀ fún wọn nǹkan tí wọ́n bá nífẹ̀ẹ́ sí jù tá a bá mọ̀ pé àlejò wa ní pàtàkì jùlọ àwọn tí wọ́n bá jẹ́ àwọn èèyàn yìí tí wọ́n bá ń wá wa bọ̀ gbogbo àlejò náà ni ó ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam èèyàn yìí ni Jabir bin Abdullah radiyallahu anhu ó ní fadhabahtu lahu dajinan lana ó ní ẹran èyí tá à ń sìn nínú ilé ẹran ọ̀sìn wa ló ń pa fún Ànábì sallallahu alaihi wasallam bákan náà nínú ẹ̀kọ́ yáàyè tá a kọ́ òun náà ni pé tá a bá jẹun lọ́dọ̀ àwọn èèyàn oúnjẹ tá a bá jẹ ẹjá máa kọ̀mẹ́ǹdì rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì man lam yashkuri nnasa lam yashkuri llah ẹni tí èyí bá dúpẹ́ fún èèyàn kò ní mọ Ọlọ́run dúpẹ́ fún ẹgbẹ́ nù sunna a ní pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ fáwọn èèyàn pé wa akala ta'amakumul abrar wa sallati alaykumul malaika Ànábì sallallahu alaihi wasallam nínú ṣe rẹ̀ òun ni pé tó bá jẹun a máa sọ wípé oúnjẹ yìí oúnjẹ tó yá yìí ni kí lè Ànábì sọ fún Jábìr àtàrà ilẹ̀ Ànábì ka'annaka alimta hubbana al-lahma ó mọ̀ pé a máa ń láìkẹ́ ẹran láti jẹ so téèyàn bá fún wa ní tó dáa jẹ ká sọ pé ẹ ṣé o oúnjẹ tá a jẹ àgbádùn rẹ̀ Yorùbá ní kú sẹ́ a máa mú orí oníṣẹ́yá nínú ẹ̀kọ́ àdìsí yẹn bákan náà nínú ẹ̀kọ́ àdìsí òun náà ni pé ẹni tá a bá jẹun lọ́dọ̀ rẹ̀ ká ṣàdúrà fún wọn gẹ́gẹ́ bí ìyàwó Jábìr ṣe ṣe pé bó tẹ̀yẹ kọ́kọ́ rẹ̀ sọ fún pé tànàbí bá wá mọ̀rọ̀ ànábì lẹ́jọ́ o ìgbà tànàbí jẹun tán tí ó máa lọ kí ni ìyàwó Jábìr sọ òní ya Rasulullah ó ní òjíṣẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala salli alayya wa ala zawji sọ àdúrà fẹ́mi àti baálé mi ṣe àdúrà fẹ́mi àtọkọ mi ẹ̀rí àwọ̀ alálùbáríkà fàfáàl ànábì dẹ̀ ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa alihi wa sallama so nígbà tí ànábì jáde tán tọkọ rẹ̀ ń sọ pé alam aqul laki ebi mo ti sọ fún ẹ kí ló sọ fọ́kọ rẹ̀ ó ní yadkhulu Rasulullah sallallahu alayhi wa sallam bayti wa yakhruj ànábì ó wọrú ilé wa yóò jáde wala yusalli alayna kò wá ní sàdúrà fún wa a jẹ́ pé ẹ̀kọ́ mi ti ká kọ́ ń bẹ̀ ó ní pé ẹni tó bá jẹ́ bí onímímọ̀ tàbí tó bá jẹ́ bí èèyàn pàtàkì nínú àwùjọ ọkàn àwọn èèyàn máa ń so mọ́ pé káwọn èèyàn yẹn kí wọ́n bẹ àwọn wò kí wọ́n dẹ̀ sọ dáadáa sáwọn kán ṣàdúrà fún wọn kò sí nǹkan tó burú ńbẹ̀ ká ṣe àdúrà fún àwọn èèyàn kò sí nǹkan tí ó burú ńbẹ̀ nítorí pé ọkàn àwọn èèyàn máa ń so mọ́ pé ẹni tán bá ń ro sọ́lá tán bá ń rò pé ẹni yóò ní bá a ṣe màmá o ẹni tó ń tẹ̀lé tọ́lọ́run ọba tànábì sallallahu alaihi wasallam ni wọ́n ti ẹ wá lé wa tá a bá lọ lé wọn tá a bá jẹun ẹ jẹ́ ká ṣe dúà fún wọn wa sallati alaykum al-malaika àdìsí tó tẹ̀lé àdìsí Jábìr náà ni
وإن خرج رسول الله صلى الله عليه وسلم وأنا معه فدخل على امرأة من الأنصار فذبحت له شاة فأكل وأتته بقناء من رطب فأكل منه ثم توضأ للظهر وصلى ثم انصرف فأتته بألالة من ألالة الشاة فأكل ثم صلى العصر ولم يتوضأ. حديث يليك جينا حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه حديث طلال العافيان يتفقوا عن الشمائل باشين كاي وتو عن سنن الإمام الترمذي حديث طلال العافيان. جابر بن عبد الله قلنا النبي صلى الله عليه وسلم جادي نجوك وأنا معه وهو قلا نبي فدخل على امرأة من الأنصار النبي واو ودو بنك نينو الأنصار فذبحت له شاة أربني هو قيران فان النبي فأكل النبي جاء واتته بكناء من رطب بكنا وتوا بقناء بأقرة دابينو توتو هو بأقرة روا فأكل منه النبي جاء ثم توضأ للظهر النبي واشي الولا وتما سبي اسكوغاتي وان لو àsìkò pé sọ̀látù zori tó bọ̀ ni. Jabir bin Abdullah nígbà tí ànábì jẹ ẹran tó arábìnrin yìí pa fáwọn tán táwọn jẹran yìí tán arábìnrin yìí tún gbé rótọ̀b dàbínù tútù ó gbé wá ṣùgbọ́n ti pọ́n dàbínù tó ti pọ́n tó wà tútù ó gbé wá ànábì tún jẹ ń bẹ. Summa tawadda'a liz-zuhr ànábì wá ṣe àlùwàlá fún sọ̀látù zuhr wa salla ànábì kírun thumma insaraf ànábì sallallahu alaihi wasallam nígbà tí ànábì wá kírun tán fa atatu bi ulalatin min ulalati ash-shah arábìnrin wá gbé ulala yìí tó ń pè ní ulala ní ralẹ̀ralẹ̀ ó wá gbé ralẹ̀ralẹ̀ ẹran tó pa yẹn ó wá gbé wá fa akala ànábì tún jẹ thumma salla al-asra wa lam yatawadda ànábì sallallahu alaihi wasallam ànábì wá kí asri ànábì ò ṣe àlùwàlá. Nam hadith eléyìí Jabir radiyallahu anhu ó sọ fún arábìnrin kan ànábì sallallahu alayhi wa alihi wa sallama ànábì lọ sọ́dọ̀ ẹ̀ arábìnrin pa ẹran fún ànábì sallallahu alayhi wa sallam arábìnrin jẹ́nu àwọn ansar ẹ̀kọ́ yáyì tó ń sọ náà nìyẹn ìgbà tó jẹ́ pé ànábì ló ń bọ̀ arábìnrin pa ẹran fún wa ó túnmọ̀ sí pé táwọn náà tábà fẹ́ gba àlejò àwọn àfáà wa afẹ́ gba àlejò àwọn ustaz wa àwọn mọ́mú wa tọ́lọ́n bá fún wa láǹfààní ká pẹran ká ṣe wọ́n dáadáa arábìnrin ansọ́ríyà yìí fadhabat lahu shatan ó pẹran fánàbí fa akala ànábì jẹ wa atatu bi qina'in min rutabin ó wá gbé dàbínù tútù ó gbé wá sínú apẹ̀rẹ̀ kan fánàbí sallallahu alaihi wasallam nínú apẹ̀rẹ̀ kékeré kan fa akala minhu ànábì jẹ ń bẹ thumma tawadda'a lidh-dhuhr ànábì wá ṣe àlùwàlá fún sọ̀látù zuhr wa salla ó wá kí zuhr ìgbà tó kí zuhr tán arábìnrin wá gbé rálẹ̀ tó kù wá ànábì tún jẹ fa akala ànábì tún jẹ ń bẹ thumma salla al-asra wa lam yatawadda ànábì wá kí ìrun al-asr wa lam yatawadda ànábì ò ṣe àlùwàlá. Kí ni ẹ̀kọ́ tá kan bí ẹ̀kọ́ ilé òun náà jọ ẹ̀kọ́ tàkọ́kọ́ ẹ̀kọ́ yìí máa ṣe àlejò bí àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe àlejò lọ́pọ̀lọpọ̀ ní pàtàkì jùlọ wọ́n máa ń du àti ṣe ànábì lálejò ní arábìnrin ó sọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe lálejò àwọn bàbá wa wọ́n ní sẹ́sí dáadáa kan tá a bá lọ́wọ́ wọn èmi bá ilé lọ́wọ́ àwọn tán bí mi àlejò tí bá ń bọ̀ tó bá jẹ́ èèyàn pàtàkì àwọn tí ó jẹ́ èèyàn pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn wálìbù tèmi àwọn bíi àfáà náà ni táwọn àfáà bá ń bọ̀ wálìbù tèmi wọ́n ti pa ẹran kalẹ̀ tán bá tún wá pa ẹran tán apá ẹran ìtàn kan apá kan àfáà ò mú lọ pé àfáà kan bọ̀ so ilé ẹwúrú wáyá yìí tá a bá nílẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn tàbí àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wáyá yìí ní tó bá dúdú ẹ̀jẹ̀ náà ń gbà mí àwọn oníjàlàbí tó jẹ́ pé wọ́n ti ń jẹ́ kí ayé máa fura sí gbogbo nǹkan jù ẹ̀rọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò
kò sẹ́ni kankan bí èèyàn bá mẹ́ran wá á jẹ bọ́ nísìn nígbà tẹ́lómi bá mẹ́ran wá tẹ́ bá gbòdì ẹran èèyàn ò fẹ́ lè bì fún gẹ́bí Abubakar Siddiq bó ṣe bí tó jẹ nínú kọ̀rọ̀jù ọmọ ọ̀dọ́ rẹ̀ nígbà tó rí pé ọ̀nà tí kìíní ìgbà wá ọ̀nà tí ò bá tọ́lọ́run bá mú ọ̀nà tí ó correct ni so almuhim mú àwọn sàhábà lọ́kùnrin wọn àti lóbìnrin wọn wọ́n máa ń ṣe ànábì wọ́n máa ń ṣe lálejò dáadáa tánà ìbálọ̀ kí wọn eléyìí inú ẹ̀kọ́ yáyì tó yẹ ká tají òun ni ṣùgbọ́n bí tá a fẹ́ lò gangan ni pé ànábì sallallahu alaihi wasallam ànábì jẹ ràlẹ̀ràlẹ̀ ẹran ó túmọ̀ sí pé obìnrin yóò gíra sànábì lálejò ràlẹ̀ràlẹ̀ tó kù wò láàlà ànábì tó jẹ bákan náà ànábì kí zoro ànábì kí al-asr ìgbà tá ànábì ó kí al-asr lẹ́yìn ìgbà tó jẹran tán ànábì ò ṣe àlùwàlá ẹgbẹ́ lẹ́yìn náà ó ń jẹ́rìí wípé tá a bá ti jẹun tí ó kọjá lórí iná àbùkátà káṣàlùwàlá kìí ṣọ̀ranyàn ìyẹn ni àlékún ẹ̀kọ́ tí a kàn bẹ́ẹ̀ gbogbo sọ́nà àdísì Jabir kana akhirul amrayni min rasulillahi sallallahu alaihi wasallam tarkul wudu'i mimma massathu an-nar pé tá a bá ti jẹ nǹkan tí wọ́n gbé kaná nǹkan tó ti dórí iná bọ̀ ọ̀rọ̀ tó gbẹ̀yìn lọ́dọ̀ ànábì ni pé káṣàlùwàlá kìí ṣe ọ̀ranyàn mọ́ta bá ṣe mustahabu ni jam'an pé tá bá fẹ́ pa àwọn ẹ̀rí tó wá tá bá fẹ́ papọ̀ gẹ́bí nǹkan tó ti lọ sáájú náà àdísì tó tẹ̀lé àdísì Ummul Mundhir qalat dakhala alayya rasulullahi sallallahu alayhi wa sallam wa ma'ahu Ali ó ní anábì sallallahu àtàlì wọ́n wọ ọ̀dọ̀ wa wa lana dawal mu'allaqa ó ní àwọn sì ní dawal ní tán pè ní dawal ó ní bí èṣù bọ́ǹchì dàbínú kan tí àwọn gbé kọ́ qalat fajala rasulullahi sallallahu alaihi wasallam yaqul bá nàbí ṣe wá wọlé ànábì wá ń jẹ níbi èṣù dàbínú bọ́ǹchì dàbínú tí wọ́n gbé kọ́ yẹn wa aliyyun ma'ahu yaqul alina wá ń jẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam faqala lahu rasulullahi sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam sọ fún Ali pé ma ànábì sallallahu alaihi wasallam ó tó bá ó tó ya Ali rí Ali ó tó bá fa innaka nakihun ìrẹ́ Ali náàkì ànábì ní ara rẹ̀ sẹ̀sẹ̀ ń yábọ̀ ni fajalasa aliyun wan nabiyyu sallallahu alaihi wasallam yaqul Ali wá jókòó ànábì wá ń jẹ qalat فجعلت لهم سلقا وشعيرا فقال النبي صلى الله عليه وسلم يا علي من هذا فاصل فإنه أوفق لك arábìnrin ó ní Ànábì sallallahu alaihi wasallam nígbàtí Ali nígbàtí yóò máa jẹ nígbàtí ó ń jẹ níbi dàbínù èyí tí wọ́n gbé kọ́ tí ò tí pọn tán Ànábì ní ya Ali máa rẹ̀ Ali ó tó ọba kó fà ó tó má tún fọwọ́ kan má mọ̀wọ́ lọ́bẹ̀rẹ̀ má jẹ má nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ ń gbádùn bọ̀ náàkì ènìyàn tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń gbádùn bọ̀ látara àárẹ̀ arábìnrin yìí onígbà tó ń wá ṣe tán pè ní sílùkù àti ṣàír oúnjẹ kan tó jẹ́ pé wọ́n máa ń sè lórí iná ni tán máa ń jẹ faqala nabiyyu sallallahu alaihi wasallam àníbà fi ya Ali min hadha fa'asib rẹ̀ Ali jẹ lára sílùkù àti ṣàír àti bálì ìyẹ̀fun bálì so tí wọ́n fi irúgbìn kan kún tán wá gbé kalẹ̀ pé kí wọ́n jẹ Ànábì ní rẹ̀ Ali jẹ lára ilé fa innahu awfaqu lak Ànábì ní eléyìí bá ọ bọ́ọ̀lá eléyìí bọ́ọ̀lá eléyìí ló yíọ́ wa fi riwayatin fa huwa anfa'u lak Ànábì ní eléyìí yóò ṣe ọ́ láǹfààní náà kún àwọn ẹ̀kọ́ tá ti kọ́ nítàdísì eléyìí ń ṣàlàyé fún wa àdísì eléyìí náà àdísì tó jẹ́ pé alimamu Tirmidhi tán mú wá ní alimamu Ahmad náà mú wá Shaykh al-Albani rahimahullahu ta'ala so wọ́n ní àdísì tó jẹ́ pé àdísì hasan àdísì tí ó dáa ni
bó tẹ́ pé àrínú àwọn àfáà mi tí wọ́n dọ̀ àfà hadisi bẹjádó pẹ̀lú ọ̀rọ̀ Shaykh Al-Albani pé hadisi tó wà hasan ni naam pé anábì sallallahu alaihi wasallam anábì sọ fún Ali pé má jẹ oúnjẹ ilé nítorí kíni nítorí wípé ó ṣẹ̀ṣẹ̀ ń gbádùn bọ̀ ẹ̀kọ́ wọlá kan bẹ́ ẹ̀kọ́ tá kan bẹ́ òun náà ni ẹ̀kọ́ ahamiyatul himya ní tán pè ní himya ó ní diet kéèyàn mọ oúnjẹ wo lèèyàn lè jẹ tó lè ṣàkóbá àlàáfíà èèyàn oúnjẹ wo lèèyàn lè jẹ tó lè ṣe àtúnṣe àlàáfíà èèyàn ní tán Nabi sallallahu alaihi wasallam in tó ṣe fún Ali níbẹ̀ yẹn ó ní alhimyatu lil marid ẹni tó bá yẹ pé àìsàn bá ń ṣe káwo pé kí ló lè jẹ kí ni ò lè jẹ eléyìí nínú ẹ̀kọ́ yáyí lára ń ta akọ́ lára Nabi sallallahu alaihi wasallam yóò bá yẹ sọ ra'ufun rahim anábì tó jẹ́ pé aláàánú oníkẹ́ àwọn mùmínì ni àǹfààní himya ìní anábì sallallahu alaihi wasallam kọ́ nínú hadithi yìí tábà padà sínú Zad lọ́dọ̀ Ibn al-Qayyim rahimahullahu ta'ala àárí odidi báàbù himya tí Ibn al-Qayyim bẹ́ẹ̀ ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ nípa rẹ̀ ibi nínú àtìbù nabawi nínú mẹ́tìn anábì sallallahu alaihi wasallam òun náà ni tíbù ètò ní ṣe pẹ̀lú himya pé oúnjẹ báyìí ni kò jẹ oúnjẹ báyìí ni kò má jẹ oúnjẹ báyìí ló dá oúnjẹ báyìí ni kò dá wàláì nínú ẹ̀kọ́ yáyé ẹ̀sìn wa ni Ibn al-Qayyim rahimahullah ìgbà tá ń sọ̀rọ̀ yẹn bọ̀ ẹ jẹ́ kí n ka díẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní fa innal marida ẹni tó já láìsàn idha ihtama waqafa maraduhu an at-tazayud tó bá mọ tó yẹ kó jẹ tó bá ní ètò oúnjẹ tó bá diet bó ṣe yẹ tó bá diet scientifically àbí kò sọ pé ó diet medically àbí nutritionally wọ́n ní àárẹ̀ rẹ̀ ó dúró síbi tó wà ó àárẹ̀ rẹ̀ ò ní lọ títí wa akhadatil quwwa fi daf'ihi system rẹ̀ ó develop immunity débi wípé àárẹ̀ yẹn ò ní máa tẹ̀síwájú má ìtọ́jú tán bá wá fẹ́ máa fún yóò padà máa ṣàǹfààní a jẹ́ pé ọ̀kan nínú ìran ìwòsàn òun náà ni diet náà sọ pé wal aslu fil himya wọ́n ní aslu ilé ẹ̀rí lórí rẹ̀ àbí ìtọ́kasẹ̀rẹ̀ náà al-Qur'an qawluhu ta'ala dalilu rẹ̀ náà al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé wa in kuntum marda aw ala safarin aw jaa ahadun minkum min al-gha'it aw lamastumu an-nisaa falam tajidu ma'a fatayammamu sa'idan tayyiban malu shahid ọlọ́ba ní ẹni tó bá rẹ̀ kó má ṣe àlùwàlá kó ṣe tayammum ẹni tó bá rẹ̀ nítorí pé ìṣàlùwàlá tó bá yẹ pé yóò jẹ́ káàárẹ̀ ò lékún himya nìyẹn a jẹ́ pé prevention pé káàárẹ̀ yìí má bàa tún lékún àtàzáyò wọ́n ní a lè fi ṣe ìtọ́ka ìtànpẹ́ ní alhimya ìní ó jẹ́ pé Ibn al-Qayyim rahimahullah wọ́n ní ad-dawa'u kulluhu fi shay'ayn aw ad-dawa'u kulluhu shay'an wọ́n ní tànpẹ́ ní oògùn nǹkan méjì náà ni tabaníká wò tabaníká fojú tó dóòrò wò himyatun wa hifdhu siha himya kéèyàn máa ń tó yẹ kó jẹ tó máa ń tó yẹ kó mu wa hifdhu as-siha kádẹ̀ sọ àlàáfíà wa so wọ́n wá tẹ̀síwájú lórí yẹn ìgbà kan wá ń ṣàlàyé ń tó ṣẹlẹ̀ nínú àdísì yìí wọ́n ní wa'lam anna fi man'i an-nabi sallallahu alaihi wasallam li aliyyi min al-akli min ad-dawali wọ́n ní ká lọ mọ̀ pé níta nàbí fi ní kálí má jẹ dàwálí torí pé dàbínù ta ni wọ́n so kọ́ yẹn dàbínù tó jẹ́ pé bí dàbínù ta ṣẹ̀ṣẹ̀ harvest tó bá ti di pópọ́n ni wọ́n máa ń pè ní rotop tó bá ti gbẹ ní òde tamro ó túmọ̀ sí pé ipò tó wà ipò pé wọ́n ṣẹ̀ṣẹ̀ harvest ẹ̀ ni ibi ìsù ibi bọ́ǹchì ẹ̀ náà ló wà wọ́n ní intanẹ́bì fi sọ pé kálí má jẹ́ ó ní pé wàhùwà náà kẹ̀ tó pé Ali ó ara ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń yábọ̀ ni wọ́n ní dánàbí ṣe dé asana tadbir wọ́n nínú ètò tó dáa jù láyé fún ìlera ni wọ́n á ṣàlàyé pé torí pé irú ìran dàbínù yẹn ó ní ìpalára tó lè ṣe fún sísítẹ́ẹ̀mù ẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ sàárẹ̀ tán tálàáfíà ṣẹ̀ṣẹ̀ ń dé ara rẹ̀ ṣùgbọ́n àǹfààní ń bẹ níbi ìran oúnjẹ kejì
tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé kí Ali radiyallahu ta'ala ní kó jẹ kí lè ẹ̀kọ́ta kan bí ilé ẹ̀kọ́ta kan bí ẹni pé wallahi ẹ̀sìn wa yìí subhanallah ẹ̀sìn wa yìí ẹ̀sìn yá yìí ni Ànábì wa sallallahu alaihi wasallam jẹ́bi tó dẹ̀ sọ fún wa ma ba'atha Allahu nabiyyan illa kana haqqan alayhi an yadulla ummatahu ala khairi ma ya'lamu lahum kò sí nǹkan kan tí ó jẹ́ àǹfààní tí Ànábì sallallahu alaihi wasallam ní tọ́ka rẹ̀ sí wa ló jẹ́ pé àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ bí health specialist àbí practitioners àbí professionals nínú àwọn tó jẹ́ pé wọ́n tán bá lágbọ́yé nínú àwọn tí Islam ó máa tó dá lọ́rùn jù ìlànà tán bá rìn nílànà bí medicine àbí bí natural sciences nítorí pé tíyàn bá ti ń make àwọn discoveries yẹn tó bọ́ wọ́n ń wò pẹ̀lú tó ti wà ṣáájú síwájú ìtàn ọ̀pọ̀lọpọ̀ sciences yìí ni ó mọ̀ pé Ọlọ́run bá ló rán ànábì iṣẹ́ kò sí gbogbo bí tẹ́ fẹ́ wò tẹ́ bá wò èyàn ò rí pé wallahi hadha din pé ẹ̀sìn yìí ọlọ́gbọ́n mọ́ fi ṣe rahma fún wa ní wa hadha nabi ẹ̀sìn ànábì tó mú wáyé náà wallahi rahmatun muhda ìkẹ́tọ́lọ́ mọ́ jù sáàrin ayé ni wa ma arsalnaka illa rahmatan lil alamin ló jẹ́ pé bí ìyàn bá ṣe ń súnmọ́ ànábì tó bẹ́ẹ̀ náà ni ó máa súnmọ́ ìkẹ́ Ọlọ́run bá tó ẹwọ́n ní sí himiya pé ẹ̀ṣọ́ ààbò ẹ̀ṣọ́ ara yín níbi tẹ́ mọ̀ jẹ́ kẹ́ má bàa tàtàrà rẹ̀ kan àgbákò mamala adamiyyun wi'a'an sharra min batnihi aw kama qala rasul mamala adami ànábì ní ọmọ nìyàn kò ní fi nǹkankan kò ní pa nǹkankan kún ọmọ nìyàn ò mọ nǹkankan lámàga àbí kó mọ nǹkankan lámàkún kó jẹ́ pé láti bẹ̀rẹ̀ dókè ó kún Ànábì ní kò sí tó lè kún tó burú tó kéèyàn máa pọn ikùn lápọn kún fún jíjẹ àti mímu so kí lélẹ́yìn ṣàlàyé fún wa hifdhu as-sihha pé àlàáfíà wa ká sọ eléyìí nínú ẹ̀kọ́ ẹ̀yà yìí ní pàtàkì jùlọ ẹni tó bá ti jẹ́ pé bá tún ti ń gòkè àgbà díẹ̀díẹ̀ lọ́jọ́ orí aláìtí àbá ti pé 40 hatta idha balagha ashuddahu wa balagha 40 sana ẹni tó bá ti pé 40 pẹ̀lẹ́pẹ̀lẹ́ o dẹ́ẹ̀dẹ́ mìíràn o inna ash-shababa alladhi majidun awaqibuhu fi ina ladhu wa la ladhata lishibi so tí a bá ti ń gòkè àgbà kọmọ tó yẹ kó jẹ́ kọmọ tí ó yẹ kó jẹ́ eléyìí nínú kẹ Ọlọ́run ọba òun ni kéèyàn tún sọ àlàáfíà rẹ̀ nínú kẹtọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ ni ó thumma latus'alunna yawma idhin anin na'im Ànábì sallallahu alaihi wasallam ìgbà tán Ànábì ń ṣàlàyé ayẹ pé Ọlọ́run bá ní á béèrè ní tí ò sí bóyẹ̀ ń bẹ̀ kò sọ́gbọ́n tẹ́rù dá sí á béèrè nípa àkẹ́ àwọ Ọlọ́run lórí rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní tó bá jẹ́ al-qiyama inú kẹtọ́lọ́wọ́ bó béèrè ó ní pé alam nusihha laka jismaka ṣáwọ̀ Ọlọ́run ọba ṣáà fún ọlálàáfíà alágọ̀ ara rẹ̀ ni àláfíà tọ́lọ́run fún alágọ̀ ara wa ẹ má jẹ́ ká ṣe nǹkan tí yóò ṣe àkóbá tí ó ṣe ìpalára fún àláfíà wa wala tulqu bi aydikum ila tahluka Olúwa ní ẹ má fi ọwọ́ ara yín ẹ má fi fàparun lórí tẹ́nì kan bá sọ pé kò sẹ́rí ẹ̀rú olóní àmọ́ mu sìgá tí a bá ń sọ bá kò yé náà ni nítorí pé tahluka ni sìgá wala taqtulu anfusakum Olúwa ní ẹ má para yín gbogbo ohun tó bá ti jẹ́ wípé ìpalára ni èyí ó bá ń bè gbogbo tó bá ti jẹ́ dọ̀tí gbogbo tó bá ti ṣe wá ń sùtá Ọlọ́run ní ànábì ó máa ṣe léèwọ̀ fún wa ló fi jẹ́ pé òfin ẹ̀sìn Islam ó wá pẹ̀lú kọ̀wáìd ó wá pẹ̀lú àwọn òfin tó jẹ́ pé oríṣiríṣi àwọn nǹkan míì yóò mọ akóṣe abẹ́ rẹ̀ tẹ́nìkan bá ní kí ni ẹ̀rí pé èèyàn ò lè mú ṣùgá àsìkò minal jahl ilẹ̀ níbẹ̀ ti sọ bẹ́ẹ̀ nítorí pé nígbà tọ́lọ́run sọ pé wala tulqu bi aydikum ila tahluka wala taqtulu anfusakum ẹ gbọ́dọ̀ para yín ṣé odidi sàábé tó jẹ́ pé ó ṣe tayammum nígbà tó ní jánábà nírìn àjò tó sì fi kírun fún àwọn èèyàn tánàbí jọyàn wọn ń sẹ́ tó àwọn adélé tán ni èèmọ́ mọ̀ ṣẹlẹ̀
ọ̀gá wa nígbà tó ní jánábà kọmọwé tàyámù nìkan ló máa ṣe nítorí pé bóyá ó gbọgbẹ́ àbí ó rò pé tó ń bá tún wá ní kóhun tún wẹ̀ ó lè ṣe sábàbí ìpalára fún nígbà táwọn ẹbí ìbílẹ̀ pé ya Amr sallaita bi ashabika wa anta junub eré Amr odó kírun pẹ̀lú àwọn èèyàn tó ń ti jánábà lára ọkàn sí tàyámù mi kí ló sọ ó ní wọn Ànábì sallallahu alaihi wasallam mo rántí ọ̀rọ̀ Ọlọ́run bá tó sọ pé wala taqtulu anfusakum ló kà ní ẹ̀bọ̀ wala tulqu bi aydikum ila tahluka ó kà kánú ayá méjèèjì pé Ọlọ́run bá ní àgbọ́dọ̀ fapárún fúnra wa Ànábì sallallahu alaihi wasallam kà sí Ànábì kan wò Ànábì rẹ́rìn ni kí là ń pè yẹn al-iqrar pé yín tó ṣe ọkàrí láì pọ̀ ọmọ ṣe ìtumọ̀ ẹni pé orí ẹ pé ọmọ tó yẹ kó ṣe nítorí kó mọ̀ bá kóra ẹ̀ sínú fìtínà tó bá wẹ̀ Ànábì sí àjáza tó ṣe ó sì dòfin ẹnìkan sì wẹ̀ ó kú nírò situation kejì tó tún jọrọ ẹ̀ kí lè Ànábì sọ Ànábì ní qataluhu qatalahumullah alla sa'alu idh lam ya'lamu fa innama shifa'ul 'ayyi as-su'al qataluhu Ànábì ní fatuwa wo ni wọ́n dá fúnrú ẹni bẹ́ẹ̀ èèyàn wà nínú àìlera èèyàn wà ọgbẹ́ ó wà ní gbogbo ara èèyàn ó ní jánábà lára ẹni tó lásìkò wẹ̀ ó wá wẹ̀ tó wá gbàbẹ̀ jáde láyé Ànábì ní àwọn ni wọ́n pa ó ìjẹ́jọ́ bẹ́ẹ̀ wọ́n gbà ó alla sa'alu idh lam ya'lamu kí ló fàtán lè béèrè nígbà tán àmà fa innama shifa'ul 'ayyi as-su'al èyí tujú téèyàn ma Ànábì ní àìsàn ìlà ìmọ̀kan ìwòsàn rẹ̀ náà mímọ̀ ni so oníkálukú wa ibi tá ti lọ òun ní pé hímíà àlàáfíà wa àwọn tó yẹ ká jẹ àwọn tí ò yẹ ká jẹ nínú àlàáfíà ni àwa ní sì dẹ́hùn sínú nǹkan tá a gbọ́dọ̀ jẹ nítorí pé ẹ̀wò níjọ́ nígbà táwa ń dàgbà bọ̀ níta máa ń gbọ́ wọ́n ní the Federal Ministry of Health warns that tobacco is dangerous to your health ṣé máa ti máa ń sọ náà nù wọ́n ní Federal Ministry of Health sọ pé ìmáàmù sìgáyò ó léwu fún ìlera o nísìnyí wọ́n ti ń là mọ́lẹ̀ smokers are liable to die young àwọn tí bá ń fa sìgá o ikú wọn ó lè sábà bí pé kan kú ní kíákíá o kí lè lè túmọ̀ sí amọ̀kọ́lọ́ ní ń pààyàn ṣùgbọ́n tó ń ti bó ṣe gbọ́ náà ní ń pààyàn tó bí yàn bá jẹ́ sábà bí ọlọ́wọ́ bí yàn lérè o ẹ̀rántí àdíìsì ẹ̀ ń tánàbí sallallahu alaihi wasallam sọ pé parẹ́ ẹ̀ tánàbí sọ pé ọlọ́wọ́ bá sọ pé badarani abdi biyadihi fa haramtu alayhi aljanna ẹrú mi sì wá kíákíá ó fọwọ́ ara rẹ̀ sí sábà bí bó ṣe ń bọ̀ lọ́dún ìmí ọlọ́run fa haramtu alayhi aljanna kò lè wà aljanna o òun ọlọ́run bá ti ṣe aljanna léwọ̀ fún o so ṣìgá kókó lẹ́nu mùsùlùmí ábẹ̀lẹ̀ tà ṣe àwọn nǹkan míì tó tún burú ju sìgá lọ nínú fàkúfà àti fíkúnfín lọ́wọ́ pé kápẹ́ àwùjọ tó jẹ́ pé ṣẹ̀ríà ti ń ọpẹ́rẹ́tì dáadáa ni kò ní sárùn púpọ̀ kò ní sí jóró gbòdìjàn kò ní sí wàhálà àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala kò ṣe àmúdúró kó sì ṣe àlékún àgbọ́yé fún ẹnì kọ̀ọ̀kan wa àdísì tó tẹ̀lé ní ṣókí àdísì ummul mu'minina Aisha radiyallahu anha kana nabiyyu sallallahu alaihi wasallam yatini fa yaqul a indaka gada ya Aisha radiyallahu anha wọ́n ní ànábì a máa wá sọ́dọ̀ àwọn tánàbí sọ pé ṣoúnjẹ àárọ̀ wa fa aqulu la fa yaqul inni sa'im ìyá Aisha ní fa aqul òun sọ fún ànábì pé la kò sóúnjẹ ńlẹ̀ láàárọ̀ fa yaqul inni sa'im ànábì ní tó bá rí bẹ́ẹ̀ mo ti ń dáhùn qalat fatani yawman fa qultu ya Rasulallah ó ní ànábì tó wá dé ńjọ́ kan wá ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba innahu qad uhdiyat lana hadiyya wọ́n ti fún wa lẹ́bùn kan o qala wa ma hi ìyàwó Aisha ní ànábì wá bèèrè pé ẹ̀bùn wọn ni wọ́n fún yín lẹ́bùn oúnjẹ qalat ìyàwó Aisha ló sọ pé qalat qultu hais ìyàwó Aisha ní òun sọ pé hais ni wọ́n gbé fún wa hais ni mo ṣàlàyé fún wa oúnjẹ kan tó máa ń ṣe látara tamu àti al-aqit tó máa ń ṣe látara dàbínù àti wàrà gbígbẹ àti asam àti cheese
samnu ìgbà tí ó wá lóúnjẹ yìí pé wọ́n fún wa lóúnjẹ yìí Ànábì wa ní amma inni qad asbahtu sa'iman bó ti ẹ̀ jẹ́ pé mo jí lẹ́yìn tó fẹ́ gbà àwẹ̀ ni qalat thumma akal Ànábì sallallahu alaihi wasallam wá jẹ ẹ̀kọ́ wo lélẹ́ kọ́ ẹ̀kọ́ tó kọ́ ni pé tí a bá nípinnu àwẹ̀ tó jẹ́ àwẹ̀ náfílà tá a bá rí dí láti já bẹ́ẹ̀ láti fi mú ní ẹnìkan dùn ní àbí láti fi bọ́yọ́ oúnjẹ kan tó jẹ́ pé ó ti ń wù á jẹ ti pẹ́ tá a wá rí a lè torí ẹ̀já bá a bá sì dáná kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ̀kọ́ nìyẹn as-sa'imu al-mutatawwi'u amiru nafsihi àdéhùn kan wá bá wọn pé ẹni tí bá ń gbà àwẹ̀ náfílà òun náà làmírù ààrẹ so in tó bá wù ní inú ìdájọ́ òní kó dá lórí oúnjẹ rẹ̀ yàtọ̀ fílẹ̀ ẹ̀kọ́ yáyé mi tí mo fẹ́ kákọ́ lára hadithi yìí ó ní pé àwọn ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe jẹ́ onísùúrù pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ yáyé ṣe rí ẹ̀kọ́ tó ṣe pàtàkì ni kí obìnrin kó jẹ́ tí ó lè mú sùúrù lórí àìní ọkọ ní pàtàkì jùlọ ọkọ tó ń gbìyànjú Allah bá sọ fún wọn náà al-Qur'an olùwàní liyunfiq dhu sa'atin min sa'atihi olùwàní ọkọ tó bá ní tó pọ̀ kó ná buhaya fún àwọn ẹbí fún ìyàwó àtọmọ wa man qudira alayhi rizquhu ẹni tó bá pé wọn àbá náà ní tọ́lọ́ ń fún ẹni tí ò bá ní púpọ̀ falyunfiq mimma atahu Allah Allah bá ní kó ná bó bá ṣe máa yẹn náà la yukallifu Allahu nafsan illa ma ataha Ọlọ́run ọba ò lá nǹkan kan bọ̀ wá lọ́rùn tágbára wò ká èèyàn ò lè ní mẹ́wàá Ọlọ́run wá ní kó lọ sí 100 Ọlọ́run ní kó ṣe 11 gan wá ní sayaj'alu Allahu ba'da usrin yusra Ọlọ́run tó bá lé lẹ́yìn líle ìdẹ̀kùn bọ̀ lẹ́yìn ìnira ìdẹ̀kùn bọ̀ gbogbo ìyàwó ilé tán jẹ́ lálùbáríkà tán jẹ́ àdó tọkọ àrò àwọn náà ẹjọ́ mo fọlọ́wọ́n ọba mo fi rọ̀ yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàbẹ̀ àwọn ọkọ yín ẹ mú sùúrù pẹ̀lú wọn àdéhùn ọlọ́wọ́n ọba àbẹ̀ ọlọ́run kó pè fún ẹnì kọ̀ọ̀kan wa sayaj'alu Allahu ba'da usrin yusra ẹ pé bìṣára ni èrò ìdùnnú ní látọ̀dọ̀ ọlọ́run ọba ipe èyí tó le yóò padà dé àwọn ìyàwó Ànábì wa sallallahu alaihi wasallam wọ́n jẹ́ àpẹẹrẹ dáadáa lábalábí ẹgbẹ́gbà tó di pé àwọn náà tí tóbìnrin tí wọ́n fẹ́ ṣe kí lọ́lọ́run sọ fún Ànábì olóòní yá ayyuhan nabiyyu qul li azwajika wọ́n Ànábì sọ fún àwọn ìyàwó rẹ̀ in kuntunna turidna al-hayata ad-dunya wa zinataha tó bá pé ilé ayé lè fẹ́ kápẹ́ gbogbo àwọn táwọn náà ń ṣe tí ó jẹ́ pé àwọn náà ń jayé kápẹ́rù yẹn lè bá fẹ́ fata'alayna umatti'kunna wa sarrihkunna sarahan jamila fata'alayna gbogbo yẹn wá o èyí tí ń bá lágbára ní mọ́tà kí n fún yín nǹkan àǹfààní tí ń bá lè fún yín umatti'kunna wa sarrihkunna sarahan jamila kí n tún kálukú lọ kó máa lọ lálàáfíà ayàwó ló tẹ̀lé wa in kuntunna turidna Allaha wa rasulahu ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀fẹ́ Ọlọ́run ẹ̀fẹ́ Ànábì wà darul akhirah tẹ́ ẹ bá fálkìyàmà tẹ́ mọ̀ pé ilé ayé ó kéré jọjọ kò tí ẹ̀sìn tí ń jẹ́lẹ̀ ayé lẹ́gbẹ̀ẹ́ alkìyàmà fa inna Allaha a'adda lil muhsinati minkunna ajran 'azima ẹni tó bá lè ṣe dáadáa nù yín ẹ̀san tó wà lọ́dọ̀ Ọlọ́run tóbi púpọ̀ so Ọlọ́run ọba ní kànábì sọ ilé ìfẹ́wọn ìyàwó ẹ̀ wọ́n nígbà tó Ọlọ́run ọba sọ ayà kalẹ̀ Ànábì lọ bá Aisha ìyàwó Aisha ní radiyallahu ta'ala anha ó ní fabada bí Ànábì pè mí pé Ànábì ní ọ̀dọ̀ rẹ ni màá ti bẹ̀rẹ̀ inni dhakirun laki amra rẹ Aisha mo fẹ́ sọ nǹkan kan fún ọ fala alayki alla ta'jali hatta tastamiri abawayki Ànábì sallallahu alaihi wasallam ní fala alayki ó lè sẹ̀mí o kó farabalẹ̀ kó ronú sí o Ànábì ní kò sí tó burú bẹ̀ kó farabalẹ̀ kó rò jinlẹ̀ tó bá tún rò tán lọ lé yín lọ béèrè mọ̀ lọ́wọ́ àwọn bàbá àti màmá rẹ̀ Ànábì wá káyà so ìgbà tá Ànábì káyà tán kí ni ìyàwó Àìṣà sọ ẹ wo obìnrin alálùbáríkà ó ní ala ayyi shay lórí kíni astamiru
àbáwáyà lórí kíni kí n ṣẹ̀ṣẹ̀ lọ́mọ ẹbí bá mi àti mẹ́rin lórí pé tó wà nílé òtó àbí lórí pé a lè jẹun lé ní ká má jẹun lọ́la odidi ànábì nìyẹn ó ní fa inni ikhtartu Allaha wa rasulahu wa daral akhirah yàwá ìṣà ní ibi tọ́lọ́n tànábì lè níwá ọ̀pọ̀lọpọ̀ obìnrin mí lé ní Allahi yóò fi ibi tọ́lọ́n tànábì ilẹ̀ yóò sì wálé ayé lọ kọ́lọ́n bá kó sàánú fún ìgbà tó bìnrin bá wà lọ́dọ̀ ọkọ ẹ̀tàn jọ ń struggle táwọn fámìlì rẹ̀ sì tó Canada fún táwọn kúzẹ̀ wọ́n sì tó Canada wọ́n sì tó fún lábẹ́ ọkọ̀ tọ́kọ̀ ò sí fi mà ya subhanallah musiba wọ́n ní fọkọ̀ lára anybody onímọ̀ ìgídẹ̀ ẹ̀yẹ́ fò ní Ọlọ́run ní kí àwọn obìnrin mùsùlùmí kan mú sùúrù ọkùnrin náà gbọ́dọ̀ gbìyànjú ṣùgbọ́n kò sí bá a ṣe lè gbìyànjú tó wàláhì bọ́lọ̀ ń bá ṣe láàmà o bọ́lọ̀ ń bá ṣe lẹ́yìn ó ma lẹ́yìn ó ma o ibi téèyàn ò ní tó èèyàn ò ní tó bẹ́ẹ̀ o Ibn Kathir rahimahullah mo fẹ́ ka ọ̀rọ̀ yìí wọ́n ní hadha amrun min Allahi li rasul Ọlọ́run bá pa ànábì rẹ̀ láṣẹ pé àwọn ìyàwó rẹ̀ kó wọn jọ ẹni tí ò bá ti lè láfaradà má lẹ́yìn tí wà ànábì tó lè pèsè lẹ́yìn ìgbìyànjú ẹni tí ò bá ti lè láfaradà Ọlọ́run pa ànábì láṣẹ bí an yukhayyira nisa'ahu bayna an yufariqahun ẹ̀yin ìyàwó ànábì tẹ́ bá fẹ́ lọ ẹ lè lọ fayadhhabna ila ghayrihi mimman ya'suru lahunna indahu al-hayatu ad-dunya wa zinatuha kan lọ bùnmí ti gbẹdẹmukẹ bá wà wa bayna as-sabri ala ma indahu min dhikri al-hal àbí kan mú sùúrù pẹ̀lú bí condition ṣe rí pẹ̀lú ànábì wala unna inda Allahi fi dhalika ath-thawabul jazil olúwa ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹni ẹ̀san ńlá ẹ̀san rabandẹ ẹ̀san tó tóbi lẹ́ni lọ́dọ̀ Ọlọ́run fakhtarna Allaha wa rasulahu wa daral akhirah èyí náà ṣe bí ẹ̀yin obìnrin mùsùlùmí wọ́n wá mú Ọlọ́run wọ́n mú ànábì wọ́n mú ẹ̀san Ọlọ́run fajama Allahu lahunna ba'da dhalik ya subhanallah ibi tí wọ́n lọ gbogbo ní Ibn Kathir ní ìgbà tán wá sí mẹ́dọ̀ tí wọ́n gbà fọ́lọ́run ọba Ọlọ́run bó wá papọ̀ fún wọn lẹ́yìn sùúrù wọn bayna khayri dunya wa sa'adati al-akhirah wọ́n rórí ayé yẹn náà wọ́n sì pàdánù oríire tàkìyàmù abẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo òdílé tó ń le tó ń ṣe látara ájàmù Ọlọ́run dákun bá ní bó tútù sí bá ní bò wọ́n láṣìírí ṣùgbọ́n ẹ̀yin obìnrin ẹ mú sùúrù ní pàtàkì jùlọ tó bá jọkùnrin tó ń gbìyànjú tó ń ṣe bágbára rẹ̀ ṣe náà la yukallifullahu nafsan illa ma ata'aha ẹjá parí hadithul bab hadith tó parí bab ọ̀nà hadith Anas bin Malik radiyallahu anhu wọn anna rasulallahi sallallahu alaihi wasallam ẹjá fílẹ̀ bin ẹ̀fẹ̀ wa sallallahu wasallam wa barak wa sallallahu wasallam wa barak ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh